ìlera lọ́rọ̀ ẹ wá nǹkan fìdílé. bẹ́ẹ̀ ni a tún ti dé lọ́jọ́ tòní táwọn ní kò pọ̀ ó pọ̀. ọmọ bàbí ọdún fìdí ìbátọ́kùn ètò ìlera lọ́rọ̀ lórí Facebook page ìgbà ìwáṣẹ̀. bẹ́ẹ̀ ni àti nígbà tí Adùn Àṣà Yorùbá TV àti nígbà tí tẹlifíṣàn lórí StarTime. ọmọ bàbí ọdún ìlera lọ́rọ̀ ogún iṣẹ́ ọpọlọ. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ kọ́ àwọn akọ́ ọlọ́run ọba náà ni gbogbo ẹni tẹ́wọ̀ wá lórí Facebook tẹ́wọ̀ wá lórí YouTube tẹ́wọ̀ wá lórí Instagram àtẹ̀yìn tẹ́wọ̀ wá lórí nígbàtí ẹ wo a tún ti dé lọ́jọ́ ti tòní bàbá wa Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọ́n ní ká kí yín dáadáa wọ́n ní ká ṣe yín pẹ̀lẹ́ bàbá sọ̀rọ̀ lánàá ọ̀rọ̀ jáde látẹnu bàbá àṣẹ́dẹ̀ tẹ̀lé torí ẹ̀ la fi kí gbogbo ẹ̀yin tẹ́ wò wá wípé ojú tẹ́ fi wò wá kò ní fọ́ etí tẹ̀lé fi gbọ́ wá kò ní ṣe kí ni kò ní di ẹ wo ìlera lọ́rọ̀ òun náà ní ètò ní ọ̀rọ̀ báwo ló ṣe ń lọ àdúgbò yín sí. ìlera lọ́rọ̀ ẹ wá nǹkan fìdílé. ẹ fìdílé tó jẹ́ tó lọ ní. pẹ̀lú ọ̀rẹ́ yín. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọmọ bàbí ọdún fìdí ìbátọ́kùn ètò ìlera lọ́rọ̀ lórí Facebook page ìgbà ìwáṣẹ̀ àti YouTube. bẹ́ẹ̀ni. Adùn Àṣà Yorùbá TV ẹ má mí ṣe. ẹ gbọ́dọ̀ mí ṣe ẹ̀. ìlera lọ́rọ̀ ogún iṣẹ́ ọpọlọ. ọpọlọ náà ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Philip bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Adùn Àṣà Yorùbá TV kò ṣeé fọwọ́rọ́ ẹ máa wò ó. ẹ wo kò síbi tẹ́ ẹ ti lè rírú ètò yìí orí nígbà tí náà láti lè rí orí Facebook page bàbá wa Suleiman Ẹgbẹ̀jí láti lè rí orí YouTube wọn ẹlẹ́sẹ̀ kí ni òun láti lè rí ìlera lọ́rọ̀ ẹ wò àwọn òní síwí lọ́jọ́ tòní akí gbogbo ẹ̀yin tẹ́ wò wá káàkiri gbogbo àgbáyé gbogbo ẹ̀yin tẹ́ wò wá Nàìjíríà ẹ̀yin tẹ́ wò wá l'Amẹ́ríkà ẹ̀yin tẹ́ wò wá ní US tẹ́ wò wá káàkiri gbogbo àgbáyé èmi ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip ọ̀hún làwà lórí ètò lọ́jọ́ ti tòní. ìlera lọ́rọ̀ ẹ wá nǹkan fìdílé ètò tó jẹ́ tó lọ. bẹ́ẹ̀ ni ó jù lọ o. pẹ̀lú ọ̀rẹ́ yín. bẹ́ẹ̀ ni ọmọọba ni. ọmọ bàbí ọdún fìdí. bẹ́ẹ̀ ni Bíọ́dún ní kìí ṣe Abíọ́dún. lórí Facebook page ìgbà ìwáṣẹ̀. bẹ́ẹ̀ ni o. YouTube. bẹ́ẹ̀ ni Adùn Àṣà Yorùbá TV. bẹ́ẹ̀ ni ẹ má mí sí ẹ̀ àtọ́rí nígbà tí náà ogún iṣẹ́ ọpọlọ. ọpọlọ náà pọ̀. Tí gbogbo ayé fẹ́. ẹ wò ó orí bẹ̀rẹ̀ nìkan kọ́ ẹ máa wò wá lórí nígbà tí tẹlifíṣàn lórí 137 lórí StarTime channel 137 554 lórí StarTime kẹ́lẹ́rẹ́ lè máa wò wá live láwa yìí gbogbo ẹ̀dá wà lórí Facebook page orí YouTube ẹ wò èrò pọ̀ ní agbára lónìí Blessing wà bí Pastor wà bí ọ̀gájọ wà bí Isaac náà wà bí AZ náà wà bí ẹ wò èrò pọ̀ ní agbára lọ́jọ́ ti tòní oríṣiríṣi àwọn èèyàn olówó àbí ṣùgbọ́n bàbá ní ká kí yí o bàbá wa Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọ́n bá wa sọ̀rọ̀ lánàá àwọn èèyàn wọ́n bo wáṣítò wọ́n bo lawafin wọ́n bo àlùjọ gẹ́gẹ́ ẹkùn ọkọ̀ òkè wọ́n wá bo wìtìwìtì ẹ wò ó gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́sùn adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará Èkó adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará Mínà adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará Port Harcourt adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará Ìjẹ̀rù l'Ógbómọ̀ṣọ́ adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará Kogi adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yà ará ẹ̀wọ̀ èrò pọ̀ mélòó la fẹ́ dárúkọ bẹ́ẹ̀ làwọn tó wà Kútọ́nù àwọn tó wà ní Amẹ́ríkà àwọn tó wà ní US adúpẹ́ lọ́wọ́ yín o àmọ́ lóore ẹ wò nǹkan tẹ́ ń ṣe ní kẹ́ gbájúmọ́ gbogbo ẹ̀yin tẹ́ wò wá ẹ máa tẹ fóònù yín ẹ máa share program yín ẹ máa like ẹ máa sórí YouTube ẹ máa pe àwọn èèyàn wípé ẹ gbé sí nígbà tí wípé ẹ máa wo ètò tó ń lọ ẹ wò ó àwọn oríṣiríṣi àwọn èèyàn olówó àmì lọ́jọ́ ti tòní ẹ wò ó èrò pọ̀ níbi ẹ wò àkànfìdílé ètò tó jẹ́tò lọ ní ẹ wò ìlera lọ́rọ̀
àìsàn ò ní ṣe yín kò ní sí èmi náà kò ní sí wá tọmọtọmọ bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. àwọn oríṣiríṣi àwọn èèyàn ló wà nílé agbára lọ́jọ́ tó ní bá a ṣe sọ lẹ́ẹ̀kan náà. ìlera lọ́rọ̀ ẹ wá nǹkan fìdílé ètò tó jẹ́ tó lọ pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọọba Bíọ́dún Philip látọkùn ètò ìlera lọ́rọ̀ lórí Facebook page. ẹ wo ìlera lọ́rọ̀ ó dùn mí fún àwọn kan tí wọ́n pè mí tani adákun àwọn fẹ́ ra oògùn á sọ fún wọn wípé ibi tẹ́ ti lè rí náà ni pé kẹ́ lọ ọ̀dà fún product tẹ́ ẹ bá fẹ́ àwọn tó wá ní kíá rẹ̀ wọ́n ní wọ́n pe àwọn wípé adákun owó tẹ́ ń ta oògùn yóò ti wọ́n ju wọn ní èrò lọ́nà bá máa ta oògùn tó jẹ́ ológun ju ara ẹ lọ gbọ́ mi èèyàn wọ̀ láyé òun èèyàn náwó téèyàn bá sí láyé mọ́ kò sí kankan tó fẹ́ ná gbọ́ mi ó wà láyé lọ ra mọ́tò lọ ra stébọ̀sì lọ ra ọmọ lọ kọ́lé téèyàn bá ti sí láyé mọ́ téèyàn bá ti wà ní òkòtò ọ̀ lè ra nǹkan kan ìlera rẹ̀ ló yẹ kó ṣe kí ni ló yẹ kó ju ẹ lógún ìyá kan pè mí láti Amẹ́ríkà wọ́n lè lọ lo oògùn wọ́n sọ iye rẹ̀ fún wọ́n ní 5,000 ó ní ibo ní kí n ti rí mo wá sọ pé ní ìyá àti nílùú ọba lẹ́wà ẹjẹ́ máa bọ̀ ọ́ lé táwọn ò bá gbé yín ẹ̀ lé ná 5,000 sára yín ẹ̀ lé ná 10,000 sára yín ibi táwọn èèyàn ti ná 1 million 20 million ṣùgbọ́n gbogbo tó wù mí tó ń gbọ́ mi wàhálà tó máa dé bẹ́ẹ̀ tó fi máa rògùn 20 million tó fi máa sọ pẹ́sẹ̀ 20 million kò ní dé bọ́ kò ní débọ̀ tọmọtọmọ kò ní débọ̀ tayátayá gbogbo ẹ̀yin tẹ́ wò wá tẹ́ ń ṣíà prógámù yìí yóò dára fún yín o yóò dára fún yín yóò dára fún yín ẹ̀ ní fi àìsàn ẹ̀ ní fi lògbà bógo ṣe jẹ tọ́lọ ẹ̀ tẹ́ wà lórí nígbà tí tẹlifíṣàn àṣà wa èdè wa ẹ má pín àwọn èèyàn ẹni kan gbé sórí TV ẹ̀ tó ní YouTube ẹ̀ tó ní Instagram ẹ̀ tó ní Facebook page àdúpẹ́ lọ́wọ́ yín àmọ́ lóore o àbáníkà kí yín wọ́n ní ká ṣe yín pẹ̀lẹ́ fẹ́ẹ́dẹ́ wò wá fún ìgbà àkọ́kọ́ ìlera lọ́rọ̀ ìlera ni ìlera ni. ìlera lọ́rọ̀ ẹ wá nǹkan fìdílé ètò tó jẹ́ tó lọ pẹ̀lú ọ̀rẹ́ yín ọmọọba Bíọ́dún. bẹ́ẹ̀ni. ọmọọba Bíọ́dún Philip látọkùn ètò ìlera lọ́rọ̀ lórí Facebook page Ìgbà Ìwáṣẹ̀ àti YouTube. Adùn Àṣà Yorùbá TV ẹ má mí ṣe ọmọọba Bíọ́dún. ẹ gbọ́dọ̀ mísì ètò yìí ẹ lọ gbọ́ àwọn ètò àti ṣe sẹ́yìn ẹ lọ wo ọ̀rọ̀ tí bàbá sọ lánàá bàbá wa rán mi sí gbogbo ẹni tó fẹ́ ṣiṣẹ́ ẹlẹ́dẹ̀ àbẹ́yẹ tó fẹ́ ṣe ìwé mẹ́ta ọ̀sẹ̀ ìwé mẹ́ta bàbá láwọn ti dín owó rẹ̀ wálẹ̀ wípé torí ní àná àwọn èèyàn pín àwọn pé àsáwọn èèyàn ní problem bá pé ó dáa ẹ jẹ́ wá wẹ òṣì àti ìdààmú kẹwẹ́ dànù àbá ti ní kẹ́ ọ́dà fún ọ̀sẹ̀ yìí kò síbikíbi tẹ́ ẹ wà tí ò ní dọ́dọ̀ yín kò síbikíbi tẹ́ ẹ wà tí ò ní kàn yín lára ẹ gbọ́ mi 090 20 17 19 99 ẹ kàn béèrè ẹni ẹ dákun ọ̀sẹ̀ olóru mẹ́ta òun lè fẹ́ rà ọ̀sẹ̀ ẹlẹ́dẹ̀ òun lè fẹ́ rà àìgbọ́ bàbá ti ṣàlàyé rẹ̀ dáadáa ẹ ọ̀dà fóònù náà yóò kàn yín lára bí ògo ṣe ń jẹ́ títọ́ lọ ibi tá a lọ lónìí kọ́nu ẹ wo àlùjọ gángan one stone òun la fẹ́ sọ ní ọjọ́ ti tòní. Dr. Suleiman ló ní kí gbogbo yóò. bẹ́ẹ̀ ni Dr. Suleiman wọ́n ní ká kí yín wọ́n ní ká ṣe yín pẹ̀lẹ́ wọ́n lè ṣeun wípé bẹ́ẹ̀ tí ẹ ṣe wu àwọn lánàá tẹ́ẹ̀dẹ̀ pín àwọn wọ́n ní ká dúpẹ́ fún yín bàbá Suleiman Ẹgbẹ̀jì wọ́n tún ti wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti ń dáhùn èèyàn náà tìkẹ́tìkẹ́ táwọn èèyàn ti ń lọ sọ́dọ̀ wọn táwọn èèyàn ti ń ọ̀dà fún wọn bàbá wa ló ní ká kí yín dáadáa. wọ́n sì kí gbogbo yín lọ. a ti jíṣẹ́ bàbá wa Suleiman o àwa ti jíṣẹ́ wọn. bẹ́ẹ̀ ni ó wà ta bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni fọlọ́mọbìnrin gan bẹ́ẹ̀ ni. nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o wọ́n sọ bá sùn yẹn lọ́wọ́ kára wà lè jí pépé. kúrúkúrú sí àjò tí máa lu ẹ̀sẹ̀. one stone ni one stone capsule. bẹ́ẹ̀ ni jagunlabi bẹ́ẹ̀ ni pàápàá one stone. ìjà àfẹ́wé àtẹ̀gùsẹ̀ láti iléeṣẹ́ Swellworth Nigeria Limited Dr. Suleiman Ẹgbẹ̀jì. gbẹ̀jọ́ gbọ́dọ̀ sọ lọ́wọ́ ọ̀fẹ́ o. lódì capsule one stone capsule olùdíṣẹ́ wà
wà ní ẹgbẹ̀jẹ̀ aláwòye kan. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, wà ní Asadam Road. bẹ́ẹ̀ni, ó wà ní Asadam. ní àgbẹ̀gbẹ̀kẹ̀gbẹ̀ ìyá àdòwò lóúnjẹ nílùú Ìlọrin. Bẹ́ẹ̀ni, gbogbo ẹ̀yin tẹ́ wà nílọrin àti agbègbè rẹ̀ ó wà ní Asadam lẹ́gbẹ̀ẹ́ yàdòwò olóúnjẹ. Tó bá ti gbójú sókè ìwọ kan béèrè ọlẹ́rìí iléeṣẹ́ nígbà tí ọlẹ́rìí ní GSM Film Production wàá bá ń bíbẹ̀ wàá dẹ̀ ti rí bánà wọn. Ìwọ kan béèrè wípé béèrè ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip wàá fi wò ó wàá dá ọ́fíìsì wọn wàá rí níbi ibẹ̀. Ẹ máa bá ní one step, ẹ máa bá ní Fíolú, ẹ máa bá ní Gàmbàrí lọ́dọ̀ wa Adestar Pharmacy owó abẹ́ owó àlọ́gbọ̀n Ògbómọ̀ṣọ́ lọ́dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́. Tẹ́ ẹ bá dé Òṣogbo owó àmbẹ́ ó wà nídìí Ìṣẹ́ká lọ́ṣogbo kò síbikíbi tẹ́ ẹ dé tí o lè ṣùgbọ́n kó fi wá lè rọ̀ yín lọ́rùn dáadáa kó lè rọ̀ yín lọ́rùn dáadáa ẹ ọ́dà fún un. Ẹ lọ sórí WhatsApp yín ẹ tẹ 090 20 17 19 99. Ẹ wo ẹyẹ kan sí voice note pé ẹ lò ó mo fẹ́ ra one stone. Iṣẹ́ wo wá ní one stone sọ iṣẹ́ wo ló ṣe lára. Ẹ ti gbọ́ pé bàbá ti sọ àwọn ọ̀rọ̀ bàbá ti sọ̀rọ̀ lóríṣiríṣi lórí one stone. Wọ́n ti sọ ṣẹ́ tó ń ṣe lára wípé one stone kò sí rúbà. Ẹ gbọ́ mi wọ́n ní kò sí rúbà wọ́n ní ọlọ́pàá ní one stone jẹ́ tí ẹ̀rẹ̀ ti gbà ọlọ́pàá àti DSS ó ní one stone jẹ́ wọ́n ní yóò bu ọ́ sóni yóò bu àìsàn yóò bu sóni yóò wá fún kábà para tó bá ti fún kábà báyìí yóò nalẹ̀ ni yóò ṣe kí ni ààrẹ ó wálẹ̀ ni abọ́lá Suleiman Ẹgbẹ̀jì akínyìn o alùpùpù ẹnu pé ẹ ṣe gan ẹ ṣe ń rè one stone ni ó ní okó ẹyọ kan tó ń pa gbogbo àrùn. Gbọ́ mi ò mọ̀rú ẹ̀sẹ̀ tó lè máa sí ọ ọgbẹ́nu yọ ẹlẹ́nu ni àbára wa ru ẹ ẹlòmíà ni ara wa ro mi gbọ́ mi ń rèé CID ẹ̀ rèé CID gbogbo àìsàn ń rèé bàbá wa ní àbíkájẹ tún jí ká yí orúkọ rẹ̀ padà ní ká tó ní CID gbogbo àìsàn gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ rà á abẹ́fẹ́ pè wọ́n lẹ́fẹ́ béèrè 090 20 17 99 090 20 17 1999 ibi tí a ti máa ọ́dà fún náà nìyẹn gbọ́ èyí tí ẹ ń wò wá ẹ ṣe àdúgbò ẹ wá gbọ́ capsule nìkan tó wà níbí ẹ ká dẹ̀ wò àwọn ẹni Kẹ́hìndé Abíọ́dún àmọ́ nǹkan tó wà nù rẹ̀ ń rèé capsule ni adúpẹ́ lọ́wọ́ bá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ má ṣe pákéjì àwọn oògùn yìí ó ní bẹ́ẹ̀ ṣe máa lọ́gán tó ti wà ń bẹ̀ ó ní ó dára fún ọmọ kékeré ó dára fún àgbàlagbà ó dára fún oyún inú kò sí ìdílé tí ò yẹ kó mọ̀ ni one stone capsule ni kò sí ìdílé tí ò yẹ kó mọ̀ ni gbogbo malaria irú malaria wo ni àbórí malaria dàrú ni àbórí malaria ò pé ni gbọ́ mi àbí malaria ya wèrè ni èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ one stone ló sọ bẹ́ẹ̀ one stone ní àbí kò fẹ́ dá fún malaria ni pé ibi tí mo wà bàbá pe àwọn ọ̀fọ̀ kan fún wa lánàá àwọn àyájọ́ kan tó wọ́n pàwọ̀ tiẹ̀ ní mẹ́mọ́rì sí gbogbo yẹn ṣùgbọ́n rèé gbọ́ mi irú àìsàn wo ló ń ṣe wọ irú ìdààmú wo ni wọ́n wà ẹlòmí sọ pé olóyè dákun ojú mi máa sú ni màá máa wò bàdàn bí ẹ wú ọ̀yọ́ mọ́ ní nǹkan sí ọ gbé one stone gbé lura ó rèé one stone capsule ni ó ní ọ sí ní ẹ̀pá ìwà mú ìwà já báyìí ó ní ẹ dákun ẹ bá ń kọ́ ti kọ́ yẹn ó ní ta ló wà ń bẹ̀ dání ó ní tí wọ́n bá ti já ó ní wàá já báyìí ẹni pé pákéjì ẹ̀ ní agbára bàbá wa lọ́mú kí dọ̀tí mọ́ wa wà bẹ́ẹ̀ fóòmù wà bẹ́ẹ̀ tó fi kọ́va rẹ̀ ó ní fóòmù yẹn ni ẹ wàá ṣe báyìí ẹ fi fóòmù yẹn lẹ̀ báyìí ẹ má fi síbi ìdọ̀tí o ẹ wàá mú rèé ẹ wàá ṣe báyìí ẹ máa wo ó ní o capsule ló wà nù rẹ̀ ó ní ìwọ tó bá jí àgbàlagbà tí malaria ti mú gidi gan ń rèé wàá mú mẹ́rin wàá dà sọ́wọ́ ó ní mo ti dà sọ́wọ́ yìí wàá fi fóòmù yẹn wàá fi sínú ẹ̀ padà ọ̀ọ́ni jábọ̀ ó ní wàá fi sí ó ní wàá dé ilé padà kí atẹ́gùn kó má fẹ́ sí ó ní àwa gbélé báyìí àwa omi tó bá wọ̀ á fi wá lò ó ṣùgbọ́n gbọ́ mi fún ìwọ ọkùnrin tára tiẹ̀ kì í tiẹ̀ tí o ṣe fúlúfúlú ó ní bàbá wa ló sọ fún mi àbáwá dúpọ̀ á mú ẹ̀lùjọ gángan kò bá jí ọlọ́tí
kò bá jí olómi pé wàá já ó ní wàá já tó bá ti wá já ó ní ó ẹ ti rí báyìí o. ọkùnrin tó lè tàbí elépè tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ní solution sọ̀rọ̀ rẹ̀. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó ya kilala tá a dá mọ̀ wípé kárakára ní iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ọ́ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ọ́ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wàá máa ṣínà bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical nigeria limited tó wà ní number 1 ewu olóye street ìtasọ́ni sagamu nílẹ̀ Ògùn ló ń produce tó tún pákéjì eré ẹ̀ nílẹ̀ ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó ìmọ̀dọ̀ àwọn alágbàtàjà kejìdó nàìjíríà àlùjọ gángan náà alcoholic bitters ìwọ náà gbẹdúrà kó gbà kó kọjá bẹ́ẹ̀. ó no ibi tá a bá ti tọ́jú aláìsàn láti gbọ́dọ̀ tọ́jú ara wa ó no one stone nìyẹn èmi lò ó dẹ̀ ṣiṣẹ́ lára tèmi káfílẹ̀ mọ̀ ó ní mo lòye gbọ́ mi kì í ṣe dandan ó ní kó fi àlùjọ gángan kó fi lò ó ṣùgbọ́n ìwọ tí ọmọkùnrin tára rẹ ò dá gbẹgbẹgbẹgbẹ ara tèmi dá pé torí ìyàwó mi dá mi mọ̀ ṣùgbọ́n ní máàcì tí mo tún fẹ́ gbá lónìí ọkùnrin tí ò bá lè gbá máàcì tí ò bá lè kì í ṣe fídì dáradára ẹ wo fídì tí Ṣèyí Mákindé ní ìlú Ọ̀yọ́ state ẹ wo fídì tó kọ́ tó tú Adámọ̀sí gbà ṣe irú fídì yẹn rìn tó tẹ́ bí stadium Ìlọrin bí stadium Òṣogbo bí stadium ní Enugu bí ti US tí fídì yẹn tẹ́ irú ọkùnrin bẹ́ẹ̀ ló lè gbá bọ́ọ̀lù ń bẹ̀ irú ẹ̀ làwa tá a lè gbá bọ́ọ̀lù ní síkíní tá a lè gbá bọ́ọ̀lù níbi bẹ̀ ó ní bàbá tó pé ìwọ tó máa pariwo ẹni pé omi ò á ṣe program lójoojúmọ́ ògùn táwa ń lò nìyẹn tó máa ń jẹ́ kí ọkàn wa kó ṣe kí ni kó balẹ̀ ìwọ tí ara bá wá ń ro bó ṣe lò tó yẹn wàá rí ẹ máa wò mí o ẹ̀yẹ́ máa wò ẹ lọ bí iṣẹ́ bó ṣe máa ṣe lára mi dáadáa ẹni pé ká tó parí ètò ogun máa bò mí màá máa làágùn ó ṣiṣẹ́ ni iṣẹ́ one stone ó nìyẹn fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rà aláwọ̀ mọ́rùbà àmọ́rú àìsàn tó lè máa ṣí ọ́ àwọn òmọ́rú ìdààmú tó lè wà àmọ́rú àìsàn tó lè wà ń bò ní wọ́n wà sọ wà lọ́sítù ni àbẹ́yẹkọ́ sàìsàn kẹlẹ́ gbẹ̀rẹ̀ gbọ́ mi one stone mo ní kó ọ̀dà fún bàbá wa sọ pé lónìí o tó jẹ́ Saturday oní Saturday kí déètì òní náà ẹ lọ́ mi létí kí n déètì òní náà oníkọ́ni oní ní 18 lónìí tó jẹ́ 18 gbogbo ọ̀tọ̀ láti ọ̀dà ọjà wa kì í sẹ́yìn tẹ̀ wà lamẹ́ríkà kì í sẹ́yìn tẹ̀ wà lóyìnbó ẹ̀yìn tẹ̀ wà Nàìjíríà ọ̀fẹ́ la máa gbé dọ́dọ̀ yín ọ̀fẹ́ ló máa kàn yín lára lẹ́yìn kẹsàn-án product yín lónìí ni àwọn déètì òní o òní nìkan ni o bàbá lóní ká ṣe bẹ̀ ẹ gbọ́ mi 090 20 17 1999 090 20 17 1999 ẹ lọ sórí WhatsApp yóò kẹ́ ẹ lára lónìí gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́ ìwọ ká fẹ́ béèrè tẹ́sì béèrè ẹ jẹ́ ká gbọ́ tí béèrè bá ti wà bẹ́ẹ̀ jẹ́ ká mọ̀ irú ẹ̀sẹ̀ wo ló ń ṣe ìwọ béèrè lórí one stone béèrè lórí one stone a máa dé ẹ lóhùn gbọ́ mi ògùn pọ̀ bíbí bàbá Suleiman Ẹgbẹ̀jì wọ́n ti sọ̀rọ̀ lánàá lórí àwọn product yìí wọ́n ti sọ̀rọ̀ gidi bàbá Suleiman Ẹgbẹ̀jì wọ́n ní ká kí yín dáadáa. bàbá Suleiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ wọ́n sọ́ka fún bẹ́ẹ̀ níta ó wà ta bẹ́ẹ̀ ni jẹ̀dí ara ríro bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni fọlọ́mọbìnrin gan bẹ́ẹ̀ni. nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o wọ́n sọ bá sùn yẹn lọ́wọ́ kára wá lè jí pépé. kúlùkùlù sí àjò tí báyìí ẹ̀sẹ̀ wọ̀wọ̀ one stone capsule. one stone Jagunlabi Jagunlabi one stone capsule ó ní tí a fi rí àtẹ̀gùnṣe láti one ilé stone iṣẹ́ Travel Nigeria Limited Dr. Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ tó pẹ̀lú àtẹ̀gùn pọ̀ lódì capsule one
one stone capsule olùléṣẹ́ wà ní ẹgbẹ̀jẹ̀ aláwòye compound nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n tún wà ní Asadam road shop 7 and 9 ESN complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìyá àdòwò olóúnjẹ nílùú Ìlọrin tàbí kó máa gbọ̀n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 090-2017-1999 lẹ́ẹ̀kan sí 090-2017-1999. nọ́mbà yìí náà sì tún ní WhatsApp nọ́mbà wọn gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ẹni ọ̀dà fún one stone capsule lórí nọ́mbà WhatsApp wọn yìí lọ́dẹ yóò sì kàn yín lára one stone capsule òkò kan tí àgbà àrùn lẹ́sẹ̀kẹsẹ̀. bẹ́ẹ̀ ni òkú ẹyọkan tó ń pa gbogbo àrùn tó wà lágọ̀ọ́ ara ẹ rí i pé mo sọ bẹ́ẹ̀ ẹ wò ó kó tí pé ṣẹ́jú méjì òkú ti bò mí iṣẹ́ one stone nìyẹn ẹ rí i pé bí mo ṣe gbẹlura ẹ gbọ́ mi bí tá a wà yìí èsì wà bẹ́ẹ̀ fáànù wà bẹ́ẹ̀ tó ń fẹ́ sí mi lálálálá ṣùgbọ́n still náà mo ń làágùn mo ti gbé ìkẹlura one stone ti wà lágbo ara mi ó ti ń bá gbogbo wàhálà ìdààmú ó ti ń bá wọn wò jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀sẹ̀ ẹgbẹ́ mi ẹ̀sẹ̀ kọjú pẹ̀ka tó ṣe ó nìyẹn ó gbẹ yín dá wò wá ẹ máa wò wá dáadáa ẹ máa láìkí péjì ẹ máa share rẹ̀ ẹ máa subscribe sórí YouTube channel wa ẹ máa follow wa ní Instagram gbogbo yín dá wà lórí Nígbà Tí tẹlifíṣàn adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé o ọmọọba Bíọ́dún Kẹ́hìndé mo kí yín pé ẹ ṣé gidi bàbá wa Suleiman Ẹgbẹ̀gì wọ́n ní ká kí yín dáadáa wọ́n ní ká ṣe é pẹ̀lẹ́ pé ẹ̀ ní fi àìsàn ẹ̀ ní fi lògbà ẹ mọ́ gbàgbé orí one stone náà láwàá ogun ń bò mí ooru ti ń mú mi ẹ dákun ẹ kọjú fáànù sí mi dáadáa èsì yóò fẹ́ ràn mí mọ́ one stone ti wà nínú àgọ́ ara mi ẹ wò ó one stone ti ń ṣiṣẹ́ ẹ dákun sàní máa lọlé báyìí torí ooru ti ń mú mi ṣùgbọ́n àní lọlé torí ẹni tó ń wù wá kẹ́lẹ́ rí wá gbádùn dáadáa one stone ní ó ní òkú ẹyọkan tó ń pa gbogbo àrùn sójà gbogbo àrùn ó ní one stone wà bí fún gbogbo ẹni tẹ́ bá fẹ́ rà á ẹ gbọ́ mi àti sọ fún yín ó ní o 2017-1999 òun náà fi máa ọ́dà fún 2017-1999 ó ní o 2017-1999 ẹ má gbàgbé one stone sójà. Dr. Suleiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta ó wà ń ta bẹ́ẹ̀ ni jẹ̀díjẹ̀dí bẹ́ẹ̀ ni ara ríro bẹ́ẹ̀ ni ìṣe déédéé bẹ́ẹ̀ ni fọlọ́mọbìnrin ẹ̀yìn dídùn bẹ́ẹ̀ ni nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o wọ́n sọ́ka sùn yẹn lọ́wọ́ kára wà lè jí pépé. kúlùkùlù sí àjò tí máa lù ẹ̀sẹ̀ wọ̀wọ̀rọ̀wọ̀. a gbọ́ mi ká tó kú lórí one stone ta ló ní béèrè fún one stone ṣé ara tó ní béèrè bẹ́ẹ̀ ṣé béèrè wà bẹ́ẹ̀ ẹ béèrè ẹ gbọ́ mi kò sí ẹ tí ò lè lo one stone ọmọ kékeré lè lo one stone àgbàlagbà lè lo one stone olóyún lè lo one stone kò sí ẹni ẹ wá gbọ́ mi kì í ṣe bàtà ìṣẹ́ bá wa ṣe wá olóyè ká wà lò ó yẹ kí gbogbo ìdílé ó yẹ ká ṣe kí ni ó yẹ ká ní one stone ó yẹ ká ní nílé ni ó yẹ ká máa lò láàárọ̀ gbọ́ mi wọ́n tó jẹ́ àgbàlagbà táìsàn ń dà láàmú tó ti jọba nínú ayé rẹ gbọ́ mi lo mẹ́rin láàárọ̀ mẹ́rin lọ́sàn-án mẹ́rin lálẹ́ nǹkan tó bá wọ̀ omi tó bá wọ̀ oníkan ṣe kíni oníkan fi lò ó àbí kò fi àlùjọ gángan ẹkùn ọkọ̀ òkè kò fi gbé lura ẹ gbọ́ mi ẹ̀yin tẹ́ bá fẹ́ rà á ó 90-20-17-1999 20-17-1999 ohun tẹ́ fi máa ọ́dà fún nìyẹn ẹ̀yin ọ́dà fún tẹ́ bá ti ọ́dà fún ẹ wò ó ní agbára lọ́jọ́ títò ní. ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ làwọn fi herbal mixture lárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ní ẹgbà bẹ́ẹ̀